Hello, ẹ̀yin èèyàn mi o. A kú àsìkò yìí. A kú bó ṣe rí, a kú bó ṣe ń lọ. Ẹ̀hẹ́n, ẹ ti ẹ̀ béèrè pé níbo ni ẹ̀rì lọ́mi pé bó ni wọ́n dá sí lọ láti ìjẹta àbí ìjẹrin ló ti páàkì kúrò ní ààfin ìjẹta. Ó kàn dídí disappear. Wọ́n ní kò tiẹ̀ dágbére. Àwọn tó rí tán sọ pé òun padà sí UK. Pé wọ́n ló ti lọ sí UK, nǹkan tá a gbọ́ nìyẹn. So ó lọ ṣẹ́rí lílọ fún wọn ní ààfin yẹn kò ń jọyàn lójú. Tó bá sọ pé wọ́n ti kúrò lé nìkan tó ríjọ́ mẹ́ta wọ́n tó ti padà. Kàn lè gbé ìta yẹn ò lè mọ́ wọn lára torí ìta yẹn ó gbóná mọ́ wọn lára. Òun náà ṣe wá ọ̀nà àrékérekè láti wọnú ààfin. Wọ́n ní ọ̀pọ̀lọ́ wo ibi tó tutù ó bá sí. Wọ́n fi pé ibi tó tutù wà láàfin káwọn wá bá síbẹ̀. Wọ́n tún gba síbẹ̀ náà, wọ́n tún ṣàánú ara wọn. Wọ́n tún béèrè bí ààfin ṣe rí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ṣùwàṣùwà. Tó ń fẹ́ gidigidi, tó ń fẹ́ ní gìràgìrà. Wọ́n ní ọmọ onílù àtẹ̀jẹ́jẹ́, àlejò máa tẹ̀ ṣùwàṣùwà. Òun lọ̀rọ̀ wọn gbogbo àwọn túláàsì tí kábíyèsí, àwọn ìyàwó oníyàwó ni wọ́n o, kẹ́lẹ̀ máa wò ó. Ìṣe kábíyèsí ló fẹ́ wọn níṣu lọ́kà láti kékeré o. Wọ́n ti tà, wọ́n ti rà níbi tán ti ń bọ̀ o. Kó tó di pé kábíyèsí wá lọ kó túláàsì wọnú ààfin. Ẹ wo bọ́n ṣe ń ṣe, wọ́n fẹ́ ṣọṣẹ́. Bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé ẹni tán wá bá pé gúdúgúdú ni kò ṣeé túra lẹ̀ fún wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gun kábíyèsí gàlégàlé. Bẹ́ẹ̀ tí kábíyèsí gan ṣẹ́ wọn lé gbogbo ẹ̀yìn. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní Ashley o. Wọ́n ní ṣàdédé ló kàn ní òun lọ. Wọ́n ní ṣe ló pariwo gèè tó ké. Wọ́n ní gbogbo àwọn èèyàn sábà pé kí ló ń ṣe. Wọ́n ló jara mọ́lẹ̀ tó fọwọ́ méjèèjì gbárí pé tòun ti tán, tòun ti bàjẹ́. Gbogbo akitiyan òun ní ààfin yìí, ẹ wo bí kábíyèsí ṣe fìbí sú òun. Àwọn èèyàn ní sáàwò ó ní òun rí kábíyèsí dípò òun. Níṣe ni kábíyèsí fọwọ́ kọ́ Naomi lọ́rùn ní gbangba tó fà á mọ́ra tó ní kán yà wọ́n ní fọ́tò pé ó lóun rí gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe. Òun kàn fara mu. Òun kàn ń gbé mi ni pé bóyá ó yìí máa change. Torí ẹ̀ wọ́n sáré wọn ọ̀ba. Wọ́n sáré ṣògùn òun ò ṣiṣẹ́ mọ́ lára Naomi àti lára kábíyèsí. Ẹ̀yin mọ̀ pé ọ̀nà tó fi pariwo bẹ́ẹ̀ tó fa wọ́n níṣe ló wá sáàfin tó bẹ́ẹ̀ sí ní kígbe tó ní tòun ti bàjẹ́ òun ẹgbà àwọn gbogbo wàhálà àwọn ti já sásán nínú ààfin yìí o. Àwọn bó ṣe bá kábíyèsí tó ti bá kábíyèsí jẹ nínú ààfin yìí tóun gbígbá tóun ti gbáwo tóun ti ṣe gbogbo ẹ̀ kábíyèsí ò rí tòun rọ̀. Wọ́n lòun ní igbe tí àwọn èèyàn gbọ́ tó wá ń ké wọ́n sún mọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní sọ. Wọ́n ní bí olúkàlùkù kan ṣe ń pẹ̀yìn dà pé wọ́n fi pé bóyá ìyá ńlá kan ló jẹ́. Àṣé gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda owú jíjẹ òun ló ń ṣe. Wọ́n láwọn kan tó jẹ́ pé ẹnu wọn gbọ́ ọ̀rọ̀ láàfin. Wọ́n náà sọ pé Ashley má para rẹ̀, ìwọ ní kábíyèsí má para ẹ̀ torí pé kábíyèsí àti Naomi. Ó lóun mọ bí kábíyèsí àti Naomi ṣe jẹ́. Ṣé kábíyèsí ti gbé ẹ níyàwó kó tó di pé ó gbé Naomi níyàwó? Pégbà tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀, kí ló wá ń jà pàtà? Ẹ̀yin lẹ́fọ́ okùnfà bá Naomi nínú ilé. Ẹ̀yin lẹ́fọ́ okùnfà oníyàwó ní ọkọ tiẹ̀. Ìwọ kàn fi ọgbọ́n àrékérekè wọnú ààfin tó wá tún wọn ká. Ó mọ̀ pé wọ́n ní bí àná ṣe mọ̀ pé tí kinní kan bá lù lálápọ̀ ń bọ̀ nílẹ̀. Wọ́n ní tó lálá bá lọ sókè òfin ó máa wálẹ̀. Ó ti tàn. Níyàwó ti gba ìyàwó ẹ̀ padà. Olórùka ọlọ́kọ ti gbọ́kọ ẹ̀ padà. Naomi ti gbọ́kọ ẹ̀ padà. Kí ló lérò
kí ló expect wọ́n láwọn kan béèrè question kíkí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló expect ṣé ìtorí ẹ̀ ló ṣe wá kí wà ní tuntun nǹkan tó fi ìtorí ẹ̀ kígbe tó yìí kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ayé láti bà ó gbọ́ ọkọ ọmọ lọ́mọ ọmọ yẹn dẹ̀ padà ó dẹ̀ gbọ́ ọkọ ẹ̀ padà kí wà ní problem ẹ̀ so ìwọ fi ọkọ ẹ̀ sílẹ̀ kí kábíyèsí wá lọ́ọ̀fù ẹ̀ wọ́n ní kò jọ kó wá fi ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ ọmọ kékeré jòjòló tó ì tí ì lọ́kọ rí tó jẹ́ pé kábíyèsí nìkan ni ọkọ tó ní láyé ẹ̀ tó kọ́kọ́ rí láyé ẹ̀ àti lọ́run kò tọ́kọ mi wò kò lọ sọ́dọ̀ ọkùnrin míì àfi kábíyèsí yìí nìkan báwo ni kábíyèsí ò fi ní láìkì ìfẹ́ kábíyèsí tọkàntọkàn pé Ashley má jàǹpátá má fìyà jẹrẹ ọlọ́kọ ti gbọ́kọ ẹ̀ ó expect pé kí kábíyèsí kó abandon ìyàwó ẹ̀ kó Naomi kó wá máa fẹ́ ẹ pé kò jọ àwọn ni wọ́n sọ̀rọ̀ sí wọ́n náà sọ kìkì ọ̀rọ̀ sí Naomi sí Ashley ìwọ fẹ́ fi Naomi compare kí ló fẹ́ fi Naomi compare kó lè fi Naomi compare wọ́n nígbà tí kábíyèsí wá dá ọ̀fọ̀ kábíyèsí wá sọ fún Ashley pé Ashley ò tẹ́yì tí ẹ kò gbọ́ sórí Naomi tó ń pariwo pé òun nífẹ̀ẹ́ Naomi ju ẹnikẹ́ni lọ ó ní bẹ́ẹ̀ ni òun ò ṣe ní nífẹ̀ẹ́ Naomi ju ẹnikẹ́ni ó ní sórí Naomi yìí tó ń dá sí fún ọ̀rọ̀ ilé Ifẹ̀ yìí pàápàá jùlọ ní pálásì ó ń dá sí pálásì ọ̀rọ̀ pálásì ní rere ó ń fẹ́ ìlọsíwájú bí pálásì ṣe máa lọ síwájú kò fẹ́ ìpalára pálásì yìí nǹkan tí èèmù Naomi ní pé gbogbo nǹkan tó wà ní pálásì tó dàbí pé ó bàjẹ́ Naomi wá sí ààfin láti wá tún ṣe so ẹni tó fẹ́ bá òun tún ilé òun ṣe òun lòun máa tànù kó ta sí ìwọ tó jẹ́ pé bí ààfin yìí ṣe máa turn upside down ni wọ́n ń fẹ́ ó ní ọni tó rí ẹ̀ tí èkú gan tó jópònù tó jẹ́ amúkùn mẹ́kàn àbí ọ̀nà ṣe ń sọ kó jẹ́ òpònù ayérayé tó bá gbọ́rú ẹ̀ ó máa sọ pé this is the most foolishness person pé kó wá láìkì wọ fi ju ẹni tó fẹ́ bá òun tún ààfin òun ṣe ó ní Naomi ó ní kò tán síbẹ̀ Naomi ju gbogbo ẹ̀ lọ pé Naomi kò fẹ́ ìpalára òun Naomi ó jẹ́ ẹnìkan tó fi òun lọ́kàn balẹ̀ Naomi jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ń wá àlàáfíà ààfin yìí nígbà gbogbo ní gbogbo ọjọ́ ó lóun ò ṣe ní nífẹ̀ẹ́ ìfẹ́ òun ni ó tún jẹ́ ìfẹ́ òun níta àkọ́kọ́ ọmọ yẹn pẹ̀lú bó tẹ̀ tún ṣe bó ṣe bínú lọ àgbọ́ pé ó lọ sábà ọkùnrin àgbọ́ pé bóyá nítorí ọkùnrin míì ń tàn ló fi sá kúrò tó fi sá síbi ọkùnrin ṣùgbọ́n tó wá gbẹ́ yìí tẹ̀fẹ́ ọkọ tẹ fẹ́ ní ṣùlọ́kà tó ṣòwò orí tó ṣe gbogbo ẹ fílẹ̀ ẹ fá wá sínú ilé ọkọ ọlọ́kọ ẹ tún débẹ̀ ẹ tún fi ra yín sípò ọ̀wọ̀ ẹ tún fẹ́ dàbẹ̀rù ó ní Naomi ẹkún ẹ̀ kì í ṣe mi wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún wọ́n ní Naomi tó bú Ashley pé ẹkún ẹ̀ kì í ṣe mi wọ́n ní ṣe ló tún gbogbo ta ó tún gbogbo ta wọ́n ní the next ní pé kàn dìtàfí àwọn ọ̀wà rí mọ́ láàfin àwọn tí wọ́n rí tán tó sọ fún òun ń lọ nígbà tó jẹ́ pé kábíyèsí ò dá sọ̀rọ̀ òun mọ́ ní ààfin yìí òun ń lọ wọ́n lóun ní oṣù tí láàfin láti jọ́ mẹ́ta yìí àwọn kan ní kíni àwọn èèyàn mi tó wà tó ṣẹlẹ̀ kẹjẹ wọn ní kíni pé kó yá máa lọ o àwọn kan ní àlọ́ rámirámi ẹ̀ bó ṣe wá ló ṣe lọ kó padà síbi tí ó ti wá torí wíwá tiẹ̀ sáàfin ṣòro wá dà àfin rú ni ọlọ́run ò dẹ̀ wá gbà fún ọlọ́run ti gba àyè aláyè ó ti gbà fún padà kí Naomi dẹ̀ máa ṣọlá kó máa ṣògo òun ló kù Naomi kò ní ààfin wọ́n ní kábíyèsí dúró sẹpẹ́sẹpẹ́sẹpẹ́ pé kò sí bí kábíyèsí ṣe lè lọ́ọ̀fù gbogbo wọn bíi ti Naomi torí Naomi ni àkọ́jẹ́ ìwé ẹ̀sìn tuntun ní tó ti fọkọ rí
Queen Naomi tí ò tí ì fọkọ rí lẹ́yìn Bọ́mbàtà àwọn yẹn filẹ̀ wọn ò ní nǹkan kan lẹ̀ sínú ààfin, wọn ò ní feeding bottle, wọn ò dẹ̀ ní nappy kankan lẹ̀, kò sí nǹkan tó fẹ́ bójú ẹ̀yìn wá ṣe. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ gbogbo etí wo ló jẹ Wúrà Ọlá kò ní feeding bottle ń bẹ̀, kò ní nappy ń bẹ̀, kábà sọ pé ṣe ló gbàgbé pampers ọmọ ẹ̀ síbẹ̀ kò sí nǹkan tó fẹ́ mú. Bẹ́ẹ̀ ni wọ́n ní omi kì í ṣàn kó bójú ẹ̀yìn pé iwájú tán kọ sí kán lọ for good fúnra wọn pé ṣùgbọ́n pé kán turn back wá ṣe ìbàjẹ́ láàfin pé Ọlọ́run ò ní jẹ́ òun máa nífẹ̀ẹ́ Naomi títí láéláé ayérayé torí òun ni Ọlọ́run yàn fún òun kàn fi ayọ̀ fọ̀ tóun yó tán tó lọ ń wá bẹ́kùnbẹ̀kùn abẹ́tí kì í ṣe ẹjọ́ kábíyèsí bí Ọlọ́run ṣe kọ̀ ní bí Ọlọ́run ṣe dà bí Ọlọ́run ṣe dà ṣùgbọ́n à ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àánú kí kábíyèsí máa fi gbọ́n gbogbo ojú kòkòrò obìnrin ó máa fi gbọ́n kúrò lára kí kábíyèsí fókọ̀sì iwájú kókó fókọ̀sì ibi tó ti ń bọ̀ kó dẹ̀ dúró gírí fún ìlọsíwájú ààfin ẹ̀mí mímọ́ ẹ kú iṣẹ́ Ọlọ́run ṣeun. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí ó pọ̀ ẹ má yẹ ká parí ẹ̀ báyìí torí ó kù sínú ó dẹ̀ kù níkùn àbáwọn ṣe ń sọ bẹ́ẹ̀ ni ẹ bá mi share ẹ bá mi like rẹ̀ a máa fún yín ní gbogbo details tó kù ẹ bá mi subscribe àfọlọ́run adájú lórí yín gbogbo ìtẹ̀ǹṣe yẹn Jésù Olúwa wa á wà pẹ̀lú wa àánú Ọlọ́run á wà pẹ̀lú yín Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmín.